ọmọdé lábọ̀ sinmi oko. Ẹ má jẹ́ á gbàgbé ilé. B'ewúrẹ́ bá jẹ lọ á padà wálé. Bágùntàn bá jẹ lọ á padà wálé ni. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi. Ẹ má jẹ́ á gbàgbé ilé o. Ilé ń koko ń tagbe. A kú dédé àsìkò yìí o. Ancestor Ọ̀kanlọ́mọ ló ń sọ̀rọ̀. Ìlú Ọ̀yọ́ la wà. Láàfin Aláàfin Ọ̀yọ́. Ọ̀rọ̀ nípa Aláàfin àná tó wàjà. Ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n bí baba ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ní ọdún 1938 tí baba sì wàjà ní ọjọ́ kejìlélógún oṣù kẹrin ọdún year 2022. Baba lo ọdún mẹ́tàlélọ́gọ́rin láyé. Ọba Lámídì Ọláyíwọlá jẹ́ ọmọ ọba ní ìlú Ọ̀yọ́ tó sì lẹ́tọ̀ọ́ láti jẹ ọba. Ọmọ ọba Lámídì Ọláyíwọlá gorí oyè bàbá rẹ̀ kété tí Gbádégẹṣin Ládìgbòlù kejì wàjà. Kábíyèsí o, kábíyèsí ikú bàbá yèyé gorí oyè ní ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ní ọdún 1970 tí kábíyèsí sì wàjà ní ọjọ́ kejìlélógún oṣù kejì. Ẹlẹ́sìn mùsùlùmí ni baba. Baba fẹ́ ìyàwó tó pọ̀. Lára wọn ni ayaba Abibat Adéyẹmí àtàwọn yòókù rẹ̀. A rí gbọ́ nínú ìtàn pé àwọn alálẹ̀ ló yan kábíyèsí sí orí ipò baba wọn. L'eku fi ń ké bí eku, ẹyẹ fi ń ké bí ẹyẹ, lọ́mọ ènìyàn fi ń ké bí ọmọ ènìyàn. Nítorí wípé àwọn alálẹ̀ ló yan kábíyèsí sí orí ipò. Ẹ̀yin afọbajẹ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin afọbajẹ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin afọbajẹ Ọ̀yọ́. Ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́. Nítorí wípé Yorùbá ní ìlànà àti ìṣe tá à ń tẹ̀lé láti yan ọba tuntun. Ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ láti yan ọba. Ẹ má jẹ́ ká torí owó, ká torí pé ẹnìkan mọ lágbájá rí. Mo mọ gọ́vnà rí, mo mọ sẹ́nítọ̀ rí, èmi ló yẹ kó gbé síbẹ̀. Ẹ jẹ́ kí àwọn alálẹ̀ yàn fún wa, kí eku lè máa ké bí eku, kí ẹyẹ lè máa ké bí ẹyẹ. Ancestor Ọ̀kanlọ́mọ, mo sọ yìí mo dúró ná. Ẹ darapọ̀ mọ́ ìkànnì wa lórí YouTube. Ancestor. Ó dìgbà.